ṣùgbọ́n nínú ìwádìí tó tún tẹ̀síwájú orí tó di mẹ́rin tàbá ètò kàwé àlònífẹ́ tó méje àwọn nǹkan tí máa ń pa ènìyàn tẹ́nìyàn kì í kú ń bẹ kò yẹ kó jẹ́ pé a wà fi ti ilé ayé a máa fi dí ti òde ọ̀run lọ́wọ́ torí pé bó ti wèlé kẹ́dà ọ̀pẹ́ nílé ayé tó a ó pẹ́ ní òde ọ̀run jù bẹ́ẹ̀ lọ tẹ̀ bá rẹ́ lómi nínú ilé ìjọsìn kó máa tì í kánná ni jíjẹ lókùn tí ó lè mú jẹ. Kí ni àwọn nǹkan tí máa ń pani tẹ̀yàn kì í kú? Ebi a máa pani, ojú a máa pa ènìyàn, ọtí a máa pa ènìyàn, oorun a máa pa ènìyàn, ayọ̀ a sì máa pa. Gbogbo nǹkan wọ̀nyí ènìyàn ò ní kú ṣùgbọ́n ibi tó máa bá ènìyàn dé kò ní dáa. Ẹ̀wẹ̀ ni ayọ̀ bá pa ìkágbè nígbà tí wọ́n dá fún ọmọ ọba ni ọlọ́lá ni olórí ọmọ ọba irú ètí ọ̀gá wa ni olúwayé màṣá tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí ẹ bá ti wá fẹ́ sọdún ẹ̀sìn ní mọ́gùn nígbà tó wá dọdún ó ní lọ́dún eléyìí ó lóun ò ní gẹ̀ẹ́sìn wọ́n lẹ́fọ̀n lòun ògùn ṣé ẹ̀fọ̀n ṣe é gùn bí ẹ̀sìn ṣùgbọ́n nígbà tó gun ẹ̀fọ̀n àfìgbà tó fa fádá ẹ̀dá kò ta lójẹ̀ ṣé ẹ̀fọ̀n tó gbé ṣubú lọ́jẹ̀ bí ni àbẹ́ni tó jókòó lórí ẹ̀. Nígbà téèyàn bá tó borí ìjẹ̀rì bábà látò sọ pé lágbájá yìí ẹlẹ́sìn ni tẹ́nítẹ́ní àkísà ẹni tààtàn wọ́n ní láti máa rí àpẹẹrẹ ẹ̀kọ́ lára wa. Inú ni ẹ̀sìn wà kò kì í ṣe ìta torí pé bínú bá fẹ́ bí ènìyàn láti inú nínú ó ti bí ènìyàn kó tó di pọ́ máa dé ojú. Àwọn lágbájá kí ní ṣe yín inú ló ti bí nínú bíbí yẹn láti inú ló ti máa wá kó tó di pọ́ máa dé ojú. Ẹni tí mo rẹ̀ bá dùn tó bá ní ayọ̀ ọkàn ìdùnnú yẹn náà lọ máa hàn lójú àwọn lágbájá ó dàbẹ̀ ni pé ó gbẹ̀lú ẹ̀ kì í sábà rẹ́rìn báyìí nítorí fa ẹ̀rìn tí ń rìn ó yẹ kí èèyàn mọ̀. Ẹ jẹ́ ká múra sí ìjọsìn. Ìyá wa ìyá Ọ̀ṣun ẹ bá ní pàtẹ́wọ́ fún wọn. Ìdí àtẹ́wọ́ eléyìí tá a pa ni pé ní àná mò ń rí kọjá lọ níwájú ilé wọn mo bá rọ́ mọ́ wọn lọ́wọ́ parí pé adéfọ́ mo ní láàárín ọjọ́ tó ti lọ tó báyìí mo bá sì dúró ní bá ní àga méjì tí ń bẹ nílẹ̀ yìí èrò ọkàn tàwọn ni pé lénìí àwọn máa gbé bọ̀ wá sí ilé Ifá torí pé ńgbà táwọn wò pé àga ò tó wá jókòó nílé Ifá mọ́ àwọn wá nípinnu pé àga tágbára àwọn bá ká àwọn ó ṣe é àwa gbé àga yẹn sẹ́yìn mọ́tò lánàá àwa ń gbé bọ̀ ẹ bá ní fún wọn látẹ̀wọ́lẹ̀ kan sí. Èyí ń túmọ̀ sí pé oníkálukú wa la ní ọ̀nà kan tàbí ọ̀nà kejì tá a gbà láti lè fi wúlò fún Ọlọ́run ọ̀nà wo lọ́lọ́run ọ̀gbà láti fi wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa. À ń sùn láyọ̀ à ń jí láyọ̀ à ń lọ láyọ̀ à ń bọ̀ láyọ̀ àìmọye ẹgbẹ́ rẹ tí ń gba kọ́múlé láńtà tí wọ́n fi ń ṣẹ̀sìn lọ́jà Ìjìgbò àìmọye ènìyàn tẹ́ẹ̀jọ jí akẹgbẹ́ tó jẹ́ pé ẹbí lẹ́jọ jẹ́ ṣùgbọ́n ní gbogbo ọjọ́ tí wọ́n rántí ẹ̀ pátá ìtí wọ́n sọ ní pé lágbájá yìí kò sínú ẹni tó kátó. Ẹ̀yin ará mi nínú rúmọlẹ̀ wọ́n máa ń kọrin kan pé bí bá ń dára orí mi jẹ́ kí n wà níbẹ̀ o ẹ̀dá mi jẹ́ kí n wà níbẹ̀ o bí bá ń dára orí mi jẹ́ kí n wà ìṣẹ̀dá mi jẹ́ kí n wà níbẹ̀ o. Àní bí bá ń dára Ifá mi jẹ́ kí n wà ní ìṣẹ̀dá mi jẹ́ kí n wà níbẹ̀ o. Hallelujah. Ẹ rí i pé ìjọ wa tò ní ó lékè ń kà á pọ̀ torí pé tíátà ó ti dàpọ̀ mọ́ ìjọ. Ẹ bá ní fún ẹ látẹ̀wọ́. Nígbà tí ìjọ yìí kọ́kọ́ bẹ̀ tó ní gbìrìngbì mo ní nǹkan dé kò sígbà tá à ní mọ́ ẹ jálù náà.
oníkálukú wá sì ń jó, a sì rẹ́sẹ̀ rẹ̀ gbé. Ìdùnnú ayé ẹnìkọ̀ọ̀kan wa kò ní di ìbànújẹ́ nítorí ìyá Ọ̀ṣun. A kí wọn. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn ń bẹ tó jẹ́ pé à ń kí àwọn náà tó jẹ́ pé wọ́n lè mọ̀ sí bí ṣùgbọ́n ẹlẹ́dàá wọn ń gbọ́. Ẹlòmíì àwò sùnsùn, a sẹ́ni owó sí wa, a ní a ṣe yìí láti fi dá ìdá mẹ́wàá tiwa. Ẹlòmíì lọ́jọ́ tọ́jẹ ẹ̀ bá yá, àwa mú nínú owó amódidi owó, àwa ní tó wọ́n fi ṣe ìdúpẹ́ lénìí, tó wọ́n ṣe ní ìdá mẹ́wàá lénìí, kì í ṣe iye tóun máa ń ṣe tẹ́lẹ̀. Ẹni tẹ́ lérò pé 50 naira lẹ́yìnjọ́ kan, ó wá lè dè kó wá mú 2000 àdí lénìí owó tí ń fi lẹ́rìí. Lásẹ̀ máa ń kọrin, la máa ń sọ pé mo ti dá ìdá mẹ́wàá mi sílé Ifá o, mo ti dá ìdá mẹ́wàá mi sílé Ifá o, ó dájú pé ìlú ìlà ìgbàgbọ́ ìwà rẹ̀. Mo ti dá ìdá mẹ́wàá mi sílé Ifá o, mo ti dá ìdá mẹ́wàá mi sílé Ifá o, ó dájú pé ìlú ìlà ìgbàgbọ́ ìwà rẹ̀. Mo ti dá ìdá mẹ́wàá mi sílé Ifá o, mo ti dá ìdá mẹ́wàá mi sílé Ifá o, ó dájú pé ìlú ìlà èmi mọ̀ tó bá bá ní ká tú àwọn ọ̀gá wa sílẹ̀ pẹ̀lú ijó tí ń bẹ lára ilẹ̀ oṣù eriwoya, ẹ jẹ́ ká fúnra wa ní àtẹ́wọ́. Orí ẹ̀sìn akọ pé bí bá ń dára kẹ́lẹ́dà wa kó jẹ́ ká wà níbẹ̀. Nígbà tá a bẹ̀rẹ̀ ìjọ yìí mélòó ni wá nínú ilé yìí? Mélòó ni wá? A bẹ̀rẹ̀ láti inú sitting room, àbí? Láti inú sitting room nínú ṣọ́ọ̀bù. Inú ṣọ́ọ̀bù là ń lò ọba fún yàrá ààyè. Ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ bàbá tí ó wà lẹ́yìn. Ẹ ti ráyè mi àbí? Ok. Eriwoya. Inú sitting room àbí inú ṣọ́ọ̀bù là ń lò ẹgbọ́n ọjà mélòó ní ọgbà inú ṣọ́ọ̀bù. Ìgbà táwa wò pé kíní yìí ti fẹ̀ níwọ̀nba, àwa gbéra abọ́ sínú sitting room. Àga mélòó náà níbẹ̀ ní sitting room náà? Sitting room sọ́jẹ́ ọ̀rùn ni. Bó wá láṣẹ wá ṣe ìrìn àjò síwájú lábárí ilé ìyá. Ibi tá a wà ẹni tó ní. Onílé sì fẹ́ lo ilé tó lóun ọgbọ̀n wa já. Èdè kò ní ọjọ́ ọ̀tá yóò ṣàánú wa. Mo nígbàgbọ́ pé níbi tá a wà, bí omi ti ń jẹ́ omi tí Ifá ń jẹ́fá tí Ògún jẹ́ Ògún, a máa ti bíbọ́nú ilé ìjọsìn wa nínú. A bẹ̀ onílé dákun nítorí pé a mọ̀ pé ní bíbẹ̀ yìí ibi tá a wà yìí. Adégbọ́lá, jẹ́ kí ìyá yín jókòó. Ẹ ṣe. Ẹ já fún àwọn alátẹ̀wọ́lẹ̀ kan sí. Gbogbo apáta bá ṣe wà ní àti ìtòdé àbí? A ò tí ì bí ọ̀pọ̀lọpọ̀ ò tí ì wá. Sórí ìyá Ṣàngó wá sọrí àbí ọ̀sọ́rẹ́, sórí ìyá àbíyè ó sọrí àbí ọ̀sọ́rẹ́, orí ìyá Ọ̀ṣun sọrí àbí ọ̀sọ́rẹ́. Ok, orí adé Ifá sọrí àbí ọ̀sọ́rẹ́. Ẹja fún wa látẹ̀wọ́. À ń sọ yìí láti fi gbé Olódùmarè ga ni. Bá a ṣe wà yìí, nígbà tó bá yá, àga ó padà tún bọ́ sọ́nà ẹ̀yìn. Yóò wá di pé àwọn ọmọ rí tí wọ́n ń ṣe níwájú láàmọ́sùn ẹ̀rí ẹ̀mọ́ wọ̀rí. A máa ra mọ́nítọ̀ eléyìí tí wọ́n máa wo tí wọ́n ń ṣe níbẹ̀ yẹn. Ẹjá sọ pé lágbára lọ́wọ́ Olódùmarè yóò rí bẹ́ẹ̀. Gbogbo wa pátá
la ní ojúṣe tá a máa ṣe láti jẹ́ kó nítumọ̀. Ẹ má jẹ́ ká jẹ́ kó sú wa, ẹ má jẹ́ ká jẹ́ kó rẹ̀ wá. Ẹ rí i pé bá a ṣe ń ṣe yìí, lọ́jọ́ tí àfisóńsó bá bímọ bá a bá la kóra wa jọ tá a fẹ́ lọ rèé ṣe ìsọmọ ní orúkọ, ìjàbẹ́ tẹ́ǹtì méjì gbà wá bí. Tínú ilé yìí ọ̀bá bọ̀ àmọ́ ààyè tún rèé. Àwọn ẹ̀dà wọ́n máa jókòó bí ẹnu kan máa yọjú láti eriwo rẹ̀. Ok, a máa ṣe stage síbẹ̀ táwọn ẹ̀dà ọmọ tí ó gbé wọn sókè káwọn ẹ̀dà náà mọ̀ owó táfi rèsì wọn. A ń sọ yìí pé àtẹ̀mí àti ìwọ ẹ má jẹ́ ká jẹ́ kí ní àjò ìkọ́ tọwọ́ wa bàjẹ́. Orin kọ́ ìwà ni. A ti fi ìgbà kẹ́pọ̀ bíbà bí eṣú tó jẹ́ pé tá a bá dọwọ́ ìdá mẹ́wàá nínú ìjọ kì í ṣòwò kékeré, ṣùgbọ́n nígbà tí àwọn ènìyàn gbèsè bàbá wọn dé, olórí ibú tí ò ní fẹ́ràn olóríire. Ìyá Ọ̀ṣun ṣé ẹ̀gbọ́n tí ń sọ lé Ifá lé ní èmi mọ̀ gbọ́mọmọ̀ kására bí ẹni pé ìmọ̀lẹ́ sọ̀rọ̀ ni, ṣùgbọ́n nígbà tí ìrìkẹ́ sọ̀rọ̀ kò jẹ́ mi náà sọ nǹkan kan o, ṣébi tá a mọ̀ lọ́nu. Ó tú kò rí bí wá kò rí bòbí lọ kò jára ayé òjèrò ọ̀run. Ẹ dákun kí ni tó gbà níbẹ̀? Ẹ̀rọ ajé á ní lọ́kàn ní pé gbogbo ọ̀nà a ní láti di alátúnṣe. A ní láti jẹ́ alátúnṣe. Kí lóhun tí máa ba nǹkan jẹ́? Ọ̀rọ̀ ẹ̀yìn. Ọ̀rọ̀ wọn la fẹ́ sọ tá à ní lè sọ lójú ara wa. Lánàá àwọn ẹgbẹ́ kan ṣèpàdé, wọ́n fi ẹ̀sùn kan ẹnìkan, ẹ̀sùn 9 ní ẹ̀ka sí lọ́rùn, àbí? Bàbá mi náà mọ̀ jẹ́rìí. Bàbá tí wọ́n bẹ̀rẹ̀ yìí náà mọ̀ ẹ̀sùn 9 ni wọ́n kà sí ẹni lọ́rùn. Wọ́n lọ ṣàìdá. Ohun tí ò bá yé nìyẹn kò gbàgbà dá, a ó béèrè ni. Ẹ dákun ìrìn àjò báyìí báwo ló ṣe jẹ́ o? Ìgbà tá a sọ̀rọ̀ àdáǹsìn la mọ̀ pé níbi tága ti wá rèé. Bí ìyá bá sọ pé ẹ má dárúkọ mi, ẹ pè ní ẹni tọ́lọ́run mọ̀, ẹlòmíì lè sọ pé bóyá dé Ifá lọ́dọ́gbọ́n kan kò fẹ́ sọ ni. Àbí àdìrẹ́ tí ó rò bẹ́ẹ̀ ni. Adẹ̀ máa rí ẹlòmíì tó máa sọ pé bóò lè yóò ṣe fún alága táàmì fẹ́ lọ rè dúpẹ́ lọ́wọ́ tè kí n tiẹ̀. Ìwọ náà ṣe kàn. Àbí èyí kàgbọ́n ní a máa dárúkọ ọ̀run, ìwọ ní àfikà lọ rè dúpẹ́. Ta ló lọ́pẹ́? Ọlọ́run ló ní ọpẹ́. Ọ̀rọ̀ ẹ̀yìn ẹ jẹ́ ká kíyèsí nínú ohun tí wọ́n ń tú ìjọ. Ìwọ jù mí, èmi ò jù ọ́. Nígbà láàmú kíyèsí ra wa. Ìyá Ṣàngó ó dá gẹ́gẹ́ bí ipò yín nínú ìjọ yìí, ṣébi tá ń jókòó sí lọ ẹ̀kẹ́ mọ́ jókòó sí. Torí pé tó bá yípa àbá tó dáadáa ó yẹ kó jẹ́ pé iwájú lẹ́gbẹ̀ẹ́ bí tí àwọn ibẹ̀ ló yẹ kí wọ́n bí àga yín sí. Wọ́n wá ń gbàgbà tí náà ṣe èyí náà sì ń jókòó. Ṣé ẹ mọ̀ pé wọ́n ṣe tí ọ̀dá fún yín báwọn? Torí pé sọ̀rọ̀ ìní ọ̀já wọ̀ sọ o. Torí pé bàbá jọ ń lọ sínú ilé Ifá tá a bá mẹgbẹ́ ara wa bàbá débi òòṣà wa jọmọ bá a ṣe tó. Àbí? Bóò lo tó di òòṣà rẹ̀? Bóò lo tó ná? Ṣé òòṣà ni ọ̀dọ̀ ọmọ? Àbí sóńsó ẹ dìde. Àfi sóńsó ẹ dìde ẹ dìde. Ìdí eriwo yà. Ìdí tí mo fi ní wọ́n dìde. Tí n bá ti sọ̀rọ̀ ṣẹ́jú méjì màá gbé fún wọn. Mo wá fẹ́ kó mọ́ alákòótó gbé ẹ̀dùn fún ṣẹ́jú méjì tí fi gbé máìkì fún yín. Àṣẹdá àbí àbá àṣẹdá. Ẹ jókòó. Eriwo yà. Nínú àwọn ohun tí máa ń tú ìjọ, tí máa ń ba ìjọ jẹ́, tó máa ń ba nǹkan jẹ́, owó ni sà. Ẹ jẹ́ ká máa ní àrímójúnù. Ẹ wá mẹ́gbẹ̀rún 5. Ẹ fi rán bàbá wo níṣẹ́. Ẹ wá ń bi léèrè pé ọ̀dà ìta aràn ọlọ́jà sí ọ̀yà gba chẹ́ńjì tọ́jẹ́ pé àṣàjọ ra nǹkan lọ́jà ni.
bóò ló ṣe náà. A ní láti jẹ́ kí nǹkan kan yé wa pé bí ènìyàn bá jẹ oúnjẹ ẹ̀rọ tó bá yó, ebi ó padà pa ènìyàn. Ọlọ́run lọ́ba tó mọ́ rán ẹ̀dá níṣẹ́ ìwò, á fi ẹni tó máa jíṣẹ́ yẹn tí ó fi ṣeé ṣe fún ẹ, á fi tì ẹ́ nítorí kò lè bá ṣe já sí rọrùn. Ẹ jẹ́ ká ní àrímójúnu owó. Ẹ dákun o, èmi ní tí mo fẹ́ béèrè ìyá Ọ̀ṣun, owó wa tá à ń dá jọ́kẹjọ́kẹjọ bó láti ń dáná, ṣé gbogbo ẹ̀ náà là ń ná tán, ṣé ń tán? Ẹ jẹ́ ká lárímójúnu owó. Ara àwọn nǹkan wọ̀nyí ó máa ń ba ìjọ jẹ́. Nígbà tá a wà ní ààfin níjò ní, bàbá náà wá lówó, wọ́n náà wá ní 2,250 2,500 àbí ẹni tí 1,500 ń bẹ lọ́rẹ̀ ó kó fún mi, 1,000 naira ń bẹ lọ́wọ́ ọ̀gá mi. Wọ́n wá débi lónìí, mo wá bí wọ́n lérè pé fún wa lọ́wọ́ tí bàbá fún wa ní wọ́n ní mo ṣe kí ni wọ́n ní mo ti ná. Ọ̀dà ìgbà tẹ́ ti ná ẹgbọ́n tí wọ́n bá náà táwọn tún fẹ́ ná. Ìyá wa nu kábíyèsí ìyá Ọ̀ṣun létí. Ṣé ẹ mọ̀ pé bí mo jù ọ́ lọ ẹ wá jókòó báyìí, ẹ jókòó báyìí. Ṣé ẹ mọ̀ pé bí mo jù ọ́ lọ àgbàlagbà tí máa ń ṣẹ́gun ọmọdé, ọlá apọ́n ni ń kó àjọ, wọ́n yà ń fèrè náà wọ́n fi ń rí ajẹ. Wọ́n yà ń fìyẹ́ náà wọ́n fi ń rí ajẹ. Ìyá yà ń bọ̀ láago 12, àbínú pọ̀. Eriwo yà. Nínú ohun tí máa ń túbọ̀ ni pé ká ní àrímójúnu owó. Ká má fìyẹ́ gbógun tira wa. Àkúkú ń dáwọ̀ náà ni àwọn ibi tí wọ́n ná sí. Ìwọ fi ẹlẹ̀, ìgbé ayé wọn ní ẹ fẹ́ mọ yín lẹ̀. Ajẹ́pọ̀ wọn tí ń ná wọn ò fẹ́ jẹ́ kankan ní ayé ni. Ó ṣe fi ẹlẹ̀, ẹ bá àwọn àtọ́lọ́run lẹ́lẹ́jọ́. Aláǹgbá tó dúró lórí èṣù kí n tiẹ̀. Àánú aláǹgbá sì ń ṣe mí, kò rí kó tó débẹ̀. Nínú ohun tí máa ń tú ìjọ. Àwa ọkùnrin a máa ń tú ìjọ. Obìnrin a sì máa tú ẹnìkan ló ní lóńgò kan. Obìnrin ta ni wọ́n sọ bẹ́ẹ̀? Ṣé ṣé títà ni? Ọ̀dà kò sí wàhálà. Ṣé ẹ rí ẹjá pàtẹ́wọ́. Àwọn kan ní wọ́n tún wòsùn tó pé bí wọ́n ṣe máa ń wálé ọjọ́ kẹjọ wọ́n máa fẹ́ ra nǹkan tútù. Ẹ wá ní lọ́kàn pé gbogbo ọjà tẹ́ gbé wá síbí kò sí ìtẹ́ gbé lọ sílé. Kò lámì inú. Kí lẹ́lẹ́fẹ́? Ẹ fi ẹlẹ̀ àti ìrajà ń sọ̀ lọ́wọ́. Gbogbo ọjà tẹ́ gbé wá síbí la máa rà tibátibá. So àfifá promise yín ni. So nígbà tó bá wá tún wá yá tí wọ́n bá rí pé ọjà ń gbòòrò wọ́n wà máa tò síbí lákòókò ìgbà tí a bá ń ṣe ìjọsìn. Àwọn yẹn ni wọ́n bá wa mọ iye àkókò tá a máa ń jọ́sìn. Wọ́n aláago 10 ni wọ́n máa ń bẹ̀rẹ̀, wọ́n sì parí láago 1. Níjọ́ tí àbá wa wá sílé ìjọsìn, bàbá ìjọsìn lánàá ni kí ló sí ọ̀nà alétò tí ó ṣẹlẹ̀ nìyẹn. Nípa ìfi ìfẹ́ hàn, ẹlòmíì lè sọ pé ìyá wa bẹ́ẹ̀ ṣe ń tajà yìí kí ni tó burú láti máa bá ní jókòó kẹ́ ẹ darapọ̀ mọ́ ìjọ Ọlọ́run. Eriwo yà. Nínú ohun tí máa ń tú ìjọ, bí a ṣe ń pàkíyèsí ara wa torí pé bí nǹkan bá ń kún báyìí, ìyá Ọ̀ṣun létí ẹ náà débi lónìí, ìyá wa ń wò nínú ọkàn pé ìjọ ti tó báyìí, 2,000 làwọn fi dúpẹ́ yìí o, àti ìbèrè àgbàgbọ̀ báyà. Àbí 2,000 àbí bẹ́ẹ̀ tí ń rò kọ́ ni. Bí a ṣe ń rò lọ́kàn nù, wọ́n 2,000 làwọn fi dúpẹ́ pé orí wọn lọ́dà, orí ìyá Ọ̀ṣun létí dà bí ọ̀dà. Kí ni wọn ò ní dúpẹ́ sí? Ẹwẹ́ méjì atẹra wa bá lè ju ọ̀bà kún wa bá a ṣe jókòó yìí. Ó lójú ẹni tó sọdún ìṣẹ̀ṣe tó jẹ́ pé oníṣẹ̀ṣe ìlú yìí lójókòó tó pọ̀ tó báyìí rí.
àfibárò òde bá wá lókun ẹ̀kẹ́ni kan wá sọ pé òun fẹ́ sọdún wa nísìn bí ẹni bí ọba múra bóyá lẹ́rìn ètò torí mi òrìlé ló jẹ́ dẹ̀bì tí àyà sí mọ́mọ́ tí mo jẹ́ o kábíyèsí eriwoya nínú tá a fi ní ba ìjọ jẹ́ sà mà ẹ mọ̀jà fi dídó ẹ mọ̀jà fi tú ìjọ àbí sọkúsọ là ń sọ ni. Eriwoya ọ̀rọ̀ tí mò ń sọ ta ló ń bá wí ọ̀rọ̀ tí mò ń sọ ta ló bá wí ẹ́ Eriwoya ṣé àti àfisọ́sọ́ náà Eriwoya ọ̀rọ̀ tá à ń sọ ó lè jọ bí ẹ̀rín ni mo gbé gba ọ̀nà ẹ̀rín ni tí n bá fẹ́ gbé gba ọ̀nà tó jẹ́ pàfin ní rẹ́rìn mo lè gbé gbà á ẹ má jà fi dídó láti fi tú ìjọ yìí ẹni tó bá ní ọkọ ká gbà pé lágbájá ní ọkọ tó o bá mọ̀ pé lágbájá lọkọ lágbájá tó o wá tún gba nọ́mbà rẹ̀ lẹ́yìn ara pa ẹ́. Eriwoya ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ àwàdà kan nítorí ọjọ́ tí gbangba bá dẹkùn tí kedere ṣe kí ni ọjọ́ àgbójúbá nínú ìṣẹ̀ṣe ni pé awo kì í sán bí awọ́ ọ̀bá kan tiẹ̀ wà sán kámọ́ tinú ìjọ tí wà bẹ̀rẹ̀ bí awọ́ ọ̀bá sán bá ń tẹ kọ́mọ́ tinú ìjọ eléyìí kọ́mọ́ tinú ẹ̀ bẹ̀rẹ̀ lọ́jọ́ tó bá ti lẹ́ni tó ń fẹ́ ló ti gba máàkì ẹ dá sí ìyá alágbájá ayé ń ṣe bẹ́ẹ̀ náà nígbà tá à ní pariwo rẹ̀ ara pa ẹ́ kò kì í ṣèrìn àjò tó bójú mu bá a ṣe ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ tú ọ̀pọ̀lọpọ̀ ìjọ tú lábẹ́ igi la dúró sí ní ìjẹjọ nígbà tá a jọ́sìn tán bí àbá gbàgbé ẹnìkan wá ń ré kọjá lọ wọ́n wá ń sọ̀rọ̀ ẹnìkan wọ́n ní pásítọ̀ ni ó lóbìnrin nílé tó ti bí ọmọ 4 ó ṣe sọ̀rọ̀ láti mọ̀ rántí wọ́n lọ wá fún ènìyàn 2 lóyún papọ̀ nínú ìjọ. Kí lẹ sọ? Eriwoya mi ò fi ariwo ẹ mọ́jà gbéra wa dìde o ó fún ènìyàn 2 lóyún ọ̀dà as a pastor mo ń sọ nínú ìjọ yìí tí bá tòsí rẹ kọ́ mọ́gbà o Eriwoya kálẹ̀ ara dé àbí tó fẹ́ béèrè àbìlúwá dé àṣàṣì dé èdè dé àpèta náà tún dé láwọn aláàdé ni wọ́n sọ pé ìyá sẹ́mọ̀ kí wọ́n máa ń wòye nínú ilé ìjọ ṣùgbọ́n mi ìfẹ́ sọ̀rọ̀ àìfẹ́ sọ̀rọ̀ mi yẹn nǹkan sì ń bẹ nínú ọkàn mi ṣùgbọ́n mò ń wò pé bóun mo ṣe fẹ́ sọ mí gbọ́ àti pé mo tí mo fẹ́ bá ní ẹnu yín bàbá yìí ti ọdún foríjì bẹ́ẹ̀ ni àti pé mo tí mo fẹ́ bá ní ẹnu yín nìyá náà wà pé kìí ṣe pé ẹ lè sọ tẹ́ fẹ́ sọ ṣùgbọ́n o ẹ̀rù ìyàwó yín ní ń bà mí. Eriwoya kò jẹ́ kí ṣé 50-50 ní àbí àti ìsọ̀rọ̀ ọ̀rọ̀ tí èèyàn fẹ́ sọ kò tí ì sọ o ọ̀rọ̀ tí ìwáyé kò tí ì jáde ọ̀wá ń sọ pé ẹ dákun ṣé mo free torí mi ò fẹ́ sógun o ogun owó ló tí ì ṣe ó ti sógun ló tí ì mọ̀
eriwo yà nítorí pé gbogbo tá à ń sọ yìí ọ̀nà mẹ́ta làbùkù tí ń kan oníṣẹ̀ṣe eriwo yà ọ̀nà mẹ́ta ṣé mẹ́rin àbí mẹ́ta màá rántí tí àbùkù tí ń kan tí ń jẹ́ oníṣẹ̀ṣe àkọ́kọ́ lọ́nà ká máa gbé eégún látọ̀nà egúngún bí eégún mi bá jáde a máa ṣe rédè 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 ní ẹ̀rí eégún ní ń tọrọ owó káwọn ọwọ́ àlọ síwájú ọlọ́jà báwo ọdún mi orí ẹ̀ burú ọgbọ̀n gbàṣẹ lọ. Ẹ̀bùn mi ò jáde ọmọ máa sọ fún ẹ̀fẹ́ sọ ọmọ pẹ́ mi ni ta ni ọ́. Àwọn ìgbàwó jẹ́ nínú ọ̀nà tí àbùkù tí ń kan oníṣẹ̀ṣe ìní ká máa gbé eégún ká máa fi ṣe ohun tí ò da ohun tí ò lẹ́tọ̀ọ́. Nígbà kan lẹ̀rú wà kò kí ń ṣe gbogbo ènìyàn lọ́mọ̀ pé ènìyàn ní gbé eégún àwọn egúngún wà tó yẹ pé kì í ṣe ènìyàn ní gbé wọn ó ṣẹlẹ̀ rí egúngún jàrí àwọn eégún méjì wọ́n jàrí tó jẹ́ pé kì í ṣe ènìyàn orúgbẹ́jọ́nì nílùú ọ̀la adìmọ́dò àti arìnlúwò àwọn méjèèjì jọ ń bẹ nínú ilé wọ́n dúró sí gbolé ìkan àgbà ni ó jù kan lọ ní wọ́n ń sọ fún eégún yẹn pé báwo nìwọ náà ṣe lè fẹ̀yìntì bí mo ṣe fẹ̀yìntì yìí ọ̀rọ̀ tí wọ́n sọ ló dìjà o ìkan ń lo àáké ìkan sì ń lo idà wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa sára wọn nínú ilé yẹn nígbà tí ọwọ́ aláàké tó rí pé ó ti ń dùn ti onídàárí pé ọwọ́ aláàké ti ń dùn eégún bẹ́ jáde lóru àwọn ènìyàn tí wọ́n pẹ́ kí wọ́n tó sùn wọ́n wá rí pé eégún lọ́mọ èrè sáré kọjá báyìí nísìnyí bí eégún ìṣeré kọjá ní ìkejì tẹ̀lé àwọn eégún lọ jáde láì lùlù wọn ò sọ pé eégún wọn jáde wọ́n wá lọ sọ́dọ̀ ẹni tó jẹ́ alágbàá nígbà náà ìgbà tí wọ́n débẹ̀ bàbá dàda ẹ ṣé àwọn ni wọ́n ṣèlàjà láàrin egúngún méjèèjì ọ̀hún ló ṣe jẹ́ pé títí di òní tí eégún èyí tó jágbà bá fẹ̀yìntì gànà wọ́n sún èyí tí òun ọ̀jágbà yóò jáde síta díẹ̀ kò sì sí jà mọ́ ohun tí wọ́n ń pè ní egúngún nìyẹn ìyàtọ̀ fún pé èmi náà fẹ́ kí wọ́n mọ̀ wá ní àdúgbò mi ẹ bá ń dá sọ wọ́n ń gbà lọ́jà yàtọ̀ fún pé ẹnìkan gbà ìyàwó ọ̀rẹ́ ẹ wá wò pé mo lẹ ti lè rí oríta ní tí máa ń dúró lóríta ìtí ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yóò nípọn láti pàṣẹ egúngún àbùkù kan ìṣẹ̀ṣe ọ̀nà kejì torí mẹ́rin ni àwa tá a jí ọlọ́sùn pípọ̀lọpọ̀ wa ẹni tó ti tà tán tó ti rà tán òun lọ́lọ́ rè gbéra èmi ò ní máa sọ̀sùn tí n bá sì rọṣẹ́ tí mo ti ṣe ń lé ayé mi kì í ṣe kèrèmí ṣùgbọ́n gbà tá a ṣe gbogbo ẹ̀ tá a ṣe lọ iṣẹ́ ò pé ní o torí kì í ṣe gbogbo ẹ̀ ní mọ́jọ́ òótọ́ o ẹni tó ló pera rẹ̀ o omi kò pé o ágẹ́bí ofo agbára ìdálẹ̀ lóyìn aṣètí ọ̀bọ̀rọ̀ mu agbẹ́bẹ́ alọ́rẹ̀ mọ́lẹ̀ irú àwọn bẹ́ẹ̀ bá ti rí wọn láwùjọ abẹ́ ni wọ́n ti mọ̀ kó ẹ̀kọ́ ká bá alágbájá ẹ fún mi nọ́mbà yín òde ní àtijọ́ pàdé yọ mẹ́ni òkèrè kan ní tòsí kan ńbọ̀lẹ́lẹ́wà wọ́n gbàlejò kan wá síwájú mi ni ẹsẹ̀ òsì láti béèrè ohun tí ènìyàn ọ̀bá mọ̀ dandan kọ́ ni kọjá pé abẹ́ ló fi kọ́ ẹ̀kọ́ òun kó lè bá a ṣe lóore inú fún ọ. tẹ̀lé náà sì rí pé ìfàrí ẹ lóye alágbájá sọ lọ wà lé mọ̀ ń bọ̀ wá síbẹ̀ òun náà ni ó tó dáná lẹ̀. ìmọ̀ bí nìṣó sì ká ní òrì fún àti òní jẹ ọ̀pọ̀lọpọ̀ wa tá a gbé ọlọ́sùn abómi wáyé gbogbo ọlábómi wáyé
ó súnmọ́ ẹnìkan ju ẹnìkan lọ ní ẹlòmíràn omi rẹ̀ òkè ẹlòmíràn omi rẹ̀ ìsàlẹ̀ àbí èèyàn sábà lọ sí hospital tí wọ́n sọ pé ó nídìí omi o. Ó túmọ̀ sí pé omi tí ń bẹ lára lónìí bẹ́ẹ̀ ti lò wọ́n ní kómi ó lè bá a ṣe dọ́gba. Ẹ̀yin àwa tẹ́ ẹjọ́ lọ́sùn iṣẹ́ pọ̀ lọ́wọ́ yín tẹ́ ṣe ẹ mójútó àárín yẹn kọ́ mọ́ bá a ṣe mẹ́ẹ̀. Torí pé ọ̀rọ̀ tá à ń sọ yìí ní ọ̀pọ̀ ọgbà kò kí hàn lára ìyá ṣùgbọ́n yóò hàn lára ọmọ tí èèyàn bí. Ìrìn àjò yóò wá àfẹ́tì èèyàn wà ní mójútó ọmọ èèyàn torí pé ìyá òní wà wù ìwà sì ń sàpọ̀ látara ọmọ tó bí kò ní mú ojútó àwọn ọmọ yẹn. Àwọn ọmọ yẹn ni ó wà máa ṣiṣẹ́ tí ìyá ò lè ṣe ayé wà máa sọ̀rọ̀ ìyá pé ó dàbí ẹni pé ń fa àwọn ọmọ yẹn pawó ni. Eriwoya iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa tá a ṣe kì í ṣe pé ńgbà tí ayé oníkálukú bá tó bàjẹ́ láò tó máa sọ̀rọ̀ a ní láti pàkíyèsí ara wa. Ó di mélòó? Ọ̀nà kẹta tí àbùkù ti ń kan oníṣẹ̀ṣe ní làwọn lọ́balọ́ba wa. Ọba mélòó níbi táyé dé yìí ló ń ṣe ìṣẹ̀ṣe yẹn ní 100%. Ṣẹ́kù ṣẹ́yẹ lọ́pọ̀lọpọ̀ ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ọba látara wọn là ń rí ìtìjú. Ìtìjú kò ní jẹ́ tẹnì kankan wa. Ṣé rí gbogbo tó ń ṣẹlẹ̀ ní àkókò yìí à ń rí gẹ́gẹ́ bí ẹni pé mú àbùkù bá oníṣẹ̀ṣe ni. Oore ló jẹ́ fún oníṣẹ̀ṣe nítorí pé ó ń jẹ́ ká mọ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ò ṣẹlẹ̀ rí. Kò ṣe kí ni? Kò ṣẹlẹ̀ rí. Oníṣẹ̀ṣe ò múra rí. Ìjà abẹ́lé, ìjà àdúgbò, ìjà agbègbè òun la máa ń jà, ìjà wá dìjà àgbáyé báyìí. Ó túmọ̀ sí pé eléyìí máa kọ́ wa bí omi ìbá tún ṣẹlẹ̀ wọ́n á rí ojú pípọ́n oníṣẹ̀ṣe. Bí omi ìbá tún ṣẹlẹ̀ wọ́n á rí ojú pípọ́n oníṣẹ̀ṣe. Wọ́n jù wá lóko a sọ̀rọ̀, wọ́n sọ̀rọ̀ sí wa a sọ̀rọ̀, kódà wọ́n fa àwọn ènìyàn lásọ, wọ́n fọ́ gíláàsì àwọn ènìyàn sọ̀rọ̀ nítorí pé a ò múra ìjà. Ìjà ò sí nínú ẹ̀jẹ̀ wa, kò sí nínú omi wa, kò sí nínú ìṣe wa, kò sí nínú ẹ̀sìn wa, tààrà bá fi tí wá jọ. Àwọn lọ́balọ́ba ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà fífà bùkún kàn wá. Èyí tó gbẹ̀yìn ta ó tún sọ ní àwọn tí wọ́n jẹ́ olóògbò ni. Orí bàálà ké o, mórí balógo o, mórí balọ́lá títí tó fi délé ọwọ́ àrọ̀gún ọlọ́mọ o. A ní ògbóyè bó ṣe gbóyè yẹn sẹ́ lẹ́sẹ̀ kan ìjẹ́ ẹsẹ̀sẹ̀. A lọ sílé ọba ògbóni kan níjọ́ òní nílé Ìníṣà. Àwa débẹ̀ láwọn ọmọ mi máa ń sọ pé kábíyèsí ọba ìrísẹ gan o. Mo ní kìí mọ̀ sọba àlú. Wọ́n ní kìí sọba àlú o. Mo ní ọba tí ògbóni ni o. Ẹ̀yin ọmọ pé gbogbo tí ń ṣẹlẹ̀ lákòókò yìí tí ọ̀pọ̀lọpọ̀ lọ́balọ́ba tí wọ́n fi dìde àwa aláfàá àti jọba jù. Bàbá ní akayé ọba tí ń bẹ́nu ṣẹ̀ṣe ó ju ọba tí a jẹ nílẹ̀ Káàárọ̀ Oòjíire lọ. Àbí sí wọn ni mo pa ni? Máa yọ ọba oníṣẹ̀ṣe tí ń bẹ lóṣogbo. Ọ̀tọ̀ lọ́babìnrin, ọ̀tọ̀ lọ́bakùnrin, ọ̀tọ̀ lọ́ba olómi tútù, ọ̀tọ̀ lọ́ba oníṣẹ̀gi, ọ̀tọ̀ lọ́ba àtàlà, ọ̀tọ̀ lọ́ba tí sọ́ba gúnugúnu. Ọba wa pọ̀ fọ́. Ọba ìlú náà wọ́n wò pé ọ̀dà ńgbẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ ọba tẹ́ lọ́ba bíi 50 ní ìlú kan ṣé kò sí táwọn ọba yẹn lè rí ṣe ni. Àwọn àgbàlagbà ni ọ̀fẹ́ kábùkù ọkàn àwọn náà wá dákẹ́. Ẹlòmíín wò pé rí àjò wọn bá lọ́kàn ọmọ torí pé ká lọ́lọ́run kì í sọ ọmọ rẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ ènìyàn gbọ́dọ̀ bá wọn pín ìran wọn fẹ́ẹ̀ ṣetán tí ó rùn.
ìran wọn fẹ́ ṣetán tí ó rùn. Mo wá wo gbogbo inú ilé fa ilé lọ́lọ́ yìí, kò sí tí ń jẹ wọ́n yà mẹ́. Mo wá ń sọ fún àwọn ọmọ ní ibi tá a wà yìí, mo ní kìí ṣẹlẹ́sìn bí wọ́n ṣe kàǹkà tó yìí, kò sẹ́ni tó dá wọn mọ̀ nínú ìṣẹ̀ṣe. Ta ló mọ ipa àti ojúṣe wọn tí wọ́n ń ṣe? A gbọ́ pé wọ́n gbé ògbóni yẹn dání. Kí ni wọ́n sánà pé kí ìṣẹ̀ṣe kọ́mọ́pà ṣe bàjẹ́? Inú àwọn ológbòni míì, tá a bá lọ sọ́dún fún àgbáyé, ó lè jẹ́ pé aago 2 òru ni ó wọlé, kó tó da aago 5 ó sì tún lọ. Kò sí tí ń ṣèyẹ sí, ó ṣe nítorí ọgbọ́n ni. Yóò sọ fáwọn ènìyàn pé àjọ lọ bí ọdún ni, ṣùgbọ́n kò dé bẹ́ẹ̀. Hòtẹ́ẹ̀lì ni ó jókòó sí. Tó ló mọ̀ pé wọn ò ní ààyè ní àárín àwọn oníṣẹ̀ṣe yẹn, níbi tí ààyè ti gbà ń nítorí ológbòni. Ọ̀dà bí ọba wá jẹ́ oníṣẹ̀ṣe, sẹ́nìyàn lè dé àárín ológbòni kí wọ́n sọ fún yàn pé kéèyàn sún sẹ́yìn. Ológbòni ló máa dáàrin oníṣẹ̀ṣe torí pé wọn ò dámọ̀ ni wọ́n á sọ pé tá lẹ́yìn. Yàtọ̀ fúnfá wọ́n sáwárá wọn, kò ń ṣe pé ọ̀rọ̀ fákọ̀. Gbogbo apáta ológbòni, èmi tí mo sọ ológbòni mi nígbà tí wọ́n ti bí adé tí wọ́n fi árílẹ̀ inú ilé ìyá wa. Tí ẹ bá ní mo rí bàlákè, mo rí bàlókò, mo rí bàlọ́là, ọ̀la yẹ kìí ṣe ilé ògbóni ni. Ní ọ̀la kò sí àkọ́dì tàbí ìdílé tí ò nílé tẹ́tí ṣògbóni tiwọn. Bet ẹ̀sìn ní ẹkùn ọ̀dọ̀ wa, ọwọ́ borí ẹ̀, ẹ̀sìn yẹn ló borí ẹ̀ làwọn èèyàn fi ń ṣògbóni yẹn lábẹ́lẹ̀. Ló ṣe jẹ́ pé Ọlọ́ṣun àjọ ń bára wa ṣe, Oníṣàngó àjọ ń bára wa ṣe. Níbòmíì ẹni tó bá jẹ́ ológbòni yẹn ò ní bẹ́lòmíì ṣe, yọkàn rí bí ẹni pé a pè é ọwá ó dẹ̀ lọ ni. Tẹ́ bá dẹ̀ ìwádìí pé ọ̀pọ̀lọpọ̀ wọn bí kí wọ́n sọ ọmọ wọn Tájù, Rasaki, Gani àtorúkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn arẹ́kọjá lọ nígbà tá a dá àárín ẹ̀dẹ̀ la bá rí kinní kan ní wọ́n bá gbé fọ́tò lágbàgbà báyìí sí àárín ẹ̀dẹ̀ wọ́n wá kọ Allah. Mo ní sẹ́rí ní ìsìn, sẹ́rí pẹ́lẹ́ ẹran ti tu gádà ti já àbẹ́ẹ̀rí. Mo ní sẹ́rí ti rí pé ẹni tá à ń sọ yìí táwọn bẹ́ẹ̀ mọ̀ bí ó ṣe kàǹkà tó nú ayé tẹ̀ ń gbogbo nú ọgbà yìí tó jẹ́ pé kò sí mọ́tò tí ò sí níbẹ̀ yóò padà ròǹjọ́ kan. Orúkọ ti tánu. Mo wá rí kan nú ọmọ rẹ̀, mo rí kan nú àwọn ọmọ rẹ̀, ọ̀yìn obe ló múra bí Iyemọja odò àrò tọ́nà ara ní. Abẹ́ ìwọ́jọ́ ọdún bàbá Ọfáṣeun láwọn èèyàn múra bí Iyemọja. Mo ní kí wọ́n sì fún wa ní ìṣẹ́jú 5 ká sì fi sọ̀rọ̀ bí ẹlòmí ọ̀bà tún orí ẹ̀. Èwo ni régbè tá ń bá kátà lẹ́sìn kíni èwo ni régbè tá ń bá ká, kí wọ́n sì fún wa ní ìṣẹ́jú 5 pẹ́rẹ́ kí wọ́n ní ẹ̀dọ́kùn ẹ fi sọ̀rọ̀. Ẹnìkan ní ọ̀sẹ̀ rí ẹnìkan káàkiri gbé dìde lásán, ìyá ẹ̀dọ́kùn níbo lè jọ́sìn tẹ́yìn bó ló ṣe débi ọ̀sọ̀ ọ̀hún, òòsàwò ló ṣe tó ní ọmọ sẹ̀sìn lọ́jọ́ tó ọba kúta ní òsì ọ́ bí kò tí ì dé lọ́jọ́ tí ìrìn àjò rẹ bá déta ní ọ̀bọ̀ dúpẹ́, tí pèníjà bá déta ní ọ̀bọ̀ dúró yóò ṣe kò ṣe oore lọ́jọ́ fúta ọlọ́run páwọn oníṣẹ̀ṣẹ̀ sì dúró pé òun báyìí kásà báyìí káwòdì. Ẹ jẹ́ ká mójútó ìlànà tá a wà. Ọ̀rúnmìlà jẹ́ kó yé wa, ó ní ẹni tó bá dúró tí ń tó dúró tì tí ikú bá fi dé in tí ń ṣe lọ́wọ́ yẹn láàfi bí léèrè ẹ̀ṣẹ̀ rẹ̀. Ìyẹn jẹ́ni tí ń ṣe dáadáa dáadáa láyé mọ̀ sí o. Ọwọ́ awó sùnsùn ọwọ́ alọ́ rèé bà lóbi olóbe kó tó di pó débẹ̀ wọ́n ti fi mọ́gùn sílá
àwọn afimọ́gùn sí la ẹni tí gbogbo ayé lérò pé ń ṣe dáadáa ọwọ́ akúkú mọ́gùn ọlọ́run ọwọ́ adọ́dọ̀ ọlọ́run abẹ́gbẹ́ lágbájá ikú wo lọ́pọ̀ láyé ikú kí ni ọ̀dà akọ ṣé ṣe dáadáa láyé nìyẹn ibi tó gbà wá bẹ́ẹ̀ náà lẹ́lòmíì sì ń bẹ láyé tó jẹ́ pé gbogbo tí ń ṣe nílé ayé ẹ̀ lójú ayé àti lọ́kàn rẹ̀ àìdáa ni ṣùgbọ́n nígbà tí ẹni náà tí ikú ọ̀wà dé ọwọ́ aka dáadáa mọ́ lọ́wọ́ ẹ jẹ́ ká gbìyànjú ká má jẹ́ kó sú wa ká má jẹ́ kó rẹ̀ wá ìjọ yóò ní tọwọ́ mi bàjẹ́ ìjọ yóò ní tọwọ́ mi bàjẹ́ ìjọ yóò ní tọwọ́ mi bàjẹ́ kò ní tọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa bàjẹ́ owó ló ṣe é sí ẹ̀sìn gbogbo apáta àròwó ná ẹ bá mi sọ pé ọba sùn lá ọba sùn lá ọba sùn lá ọba sùn gbàdà ọba sùn gbàdà ọba sùn gbàdà ọba sùn mínìkú mínìkú ọba sùn mínìkú mínìkú ọba sùn mínìkú mínìkú pípẹ́ ni yóò pẹ́ èébú awokọ̀ gbá ìgò èébú awokọ̀ gbá ìdàgbà adébá fún yẹ́rìsà tí sọmọ ìyẹ̀kùn yẹ́rìsà gbẹ̀yìn ẹ̀kùn lónìí adébá fọ́rọ̀gún tí sọmọ ní òde ìlà ọ̀rọ̀gún kẹyìn ẹ̀kùn lónìí yẹ́rìsà ọgbàlẹ̀ lákankankan Ifá tó gẹ́gẹ́ ìrì ajé ó wá kẹsẹ̀ lọ́dọ̀ mi Ifá tó gẹ́gẹ́ ire ilé ire ọkọ̀ ire àṣeyọrí ire ìgbéga ire ìṣẹ́gun kó wá kẹsẹ̀ lọ́dọ̀ mi ọdún eku ọ̀dọ̀ wàsà ni wọ́n ti kẹsẹ̀ tìlétọ̀nà ìní sanfà kìí san Ifá kò jẹ́ kí lè bàbá mi ọ̀sán mi jẹ́ kí lè ìyá mi ọ̀sán mi ìjọ ìṣẹ̀ṣe aṣẹ́gun jẹ́ kọ́sàn mi ju ẹgbẹ́ mi lọ ní ọ̀sán wa yóò rọ̀ wá lọ́rùn a ò ní bẹ ní àná kò ní kù díẹ̀ káàtó a ò ní bọ̀rọ̀ wa dóríta pé kò yé wa mọ́ yóò rí bẹ́ẹ̀ yóò ṣiṣẹ́ bẹ́ẹ̀ bí a ṣe ń súre níbí là ń súre fún àwọn ènìyàn wa tí wọ́n ń bẹ níbi tí wọ́n rúwédé tí wọ́n ta ìgbòdé lókè òkun ni gbogbo òkè lókè tẹ́nì kọ̀ọ̀kan wá ibi kì í bá gbé níbi títí ń dáró ibi ò ní bá wọn ibi kì í bá àlùkò níbi tí ń kóso ibi ò ní bá wọn ibi kì í bá ọdẹ ẹlẹ́bùrú ìfọ́pọ̀ ibi ò ní bá wọn àwa súre fún èèyàn wa tí ń jẹ́ ta lọ́lọ́run ogun aṣẹ́ fún ogun aṣẹ́ fún ogun aṣẹ́ fún Olódùmarè á gbè níjà àwọn tọ́lá yóò gbè níjà ìṣẹ̀dá bàbá ó gbè níjà ìṣẹ̀dá ìyá ó gbè níjà Olódùmarè wọlá abáyé tí ń dá abáyé tí ń rú táyé sì ń tù lọ́kùnrin lóbìnrin tí wọ́n sì ń súre ìrìn àjò náà tó bá jẹ́ pẹ́sẹ̀ nínú òjèkìrè náà ṣẹ àwọn tọ́lá yóò forí ègún jì wá torí pọ́sẹ̀ ní wọ́n bẹ̀rẹ̀ tẹ̀lẹ́wọ́ ọmọ tó bá jọmọ dáadáa kì í bẹ bàbá rẹ̀ tì ìrìn àjò ayé ẹnì kọ̀ọ̀kan wa kò ní dàrú àṣẹlàbọ̀rú ẹlàbọ̀ Ifá ológun ẹlàbọ̀. Ojú ni láti gbọ́ yẹn a ṣe ní ìṣúre pé eléyìí tó gba etí ọ̀tún wa wọlé kò ní gba tí ó sì jáde ìjọsìn tèmi Olódùmarè ní jẹ́ kó jẹ́ ọ̀kan tó ká ṣe ní báyìí a gbọ́ ìṣúre fún gbogbo ìjọ láti ẹnu ọkùnrin kan àti obìnrin kan ìyàwó tí ó bá wa ṣe ìṣúre náà tí àwọn aṣíwájú ó bá wa fi àṣẹ sí àwọn náà ní yèyé wa ìyá nífà Ọ̀ṣun létí ẹ bá mi fún ọ ní àtẹ́wọ́ àdúrà wọ́n gbà o Ifá ọ̀rọ̀ gbogbo wa lọ́rùn o ọ̀rọ̀ mi lẹ̀ ò ní padà lẹ́yìn wa o gbogbo wa láàlà o.